wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ lónìí gangan tí ń ṣe ọjọ́ Sunday September 7 ọdún 2025 tó wà nú èyí gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ó ṣeéṣe ká ìlera díẹ̀ kó fẹ́ jẹ ọlọ́jọ́ tòní, ẹni láti kíyèsára dáadáa kí incident tàbí accident má ṣẹlẹ̀ tó ṣe é pé bóyá ó máa fẹ́ bí kí ẹ ṣèṣe díẹ̀ bákan kẹ́ kíyèsára lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí iṣẹ́ fẹ́ pọ̀ fún yín tẹ́ fẹ́ mójútó dáadáa nílé lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ẹ kọbi ara sí dáadáa látàrí pé á padà bí ìrọ̀rùn fún yín tẹ́ bá mójútó gbogbo iṣẹ́ ilé léni. Kẹ́ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́. Ọwọ́ ọ̀rọ̀lẹ́ òní yẹn á jẹ́ kọ́kàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀ léni kí ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì create àkókò láti ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní dára púpọ̀ láti fi rí dájú pé ẹ lé àwọn kan tí ẹ ń fẹ́ tẹ́ ti ń gbà lérò látijọ́ mẹ́ta ń pè kí ni mo fẹ́ ṣe, ọ̀nà tí mo fẹ́ gbé gbà lélẹ̀. Ẹ wá rí dájú pé ẹ create àkókò lénìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá yín fún àwọn àtìlẹ́yìn tó ti ń ṣe fún yín, fáwọn ọrẹ gbogbo tó ti ń wáyé nínú ìgbésí ayé látijọ́ mẹ́ta. Ẹ̀yin tẹ́ wá ti ń gbèrò pé ẹ fẹ́ ra lé, ẹ fẹ́ gbé nǹkan rí kan ṣe, ẹ fẹ́ ra nǹkan kan, ẹ fẹ́ kó owó lórí nǹkan kan, àkókò yìí dára púpọ̀ láti ṣe bẹ́ẹ̀ o. Gbogbo tí tẹ pámọ́ṣẹ́ tí wọ́n ń tẹ pámọ́ṣẹ́ lé lórí látijọ́ mẹ́ta gbogbo ẹ̀ máa bí oore fún yín lọ́jọ́ tòní. Ó sì ṣeé ṣe kí ó ṣe pé àwọn èèyàn tó rọ̀gbà yín ká náà wọ́n á benefit lára oríire yín o, tó ṣe pé líláwọ́ tẹ bá láwọ́ lè ní àwọn kan lọ́wọ́. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má ṣèlérí hòtẹ́ẹ̀lì múṣẹ fẹ́nikẹ́ni, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Kọ́lọ̀ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín tí ń ṣe lucky colour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ní yín máa dùn púpọ̀ púpọ̀ o. Pàápàá fẹ́yìn tó ṣe pé ẹ ti ń gbèrò pé ẹ fẹ́ gbọ́ròyìn ayọ̀ kan láti ibì kan tẹ́lẹ̀, lọ́jọ́ tòní àwọn ìròyìn ayọ̀ yìí ó máa wáyé fún yín tó ṣe pé ẹ máa tún láǹfààní láti bẹ̀rẹ̀ sí iṣẹ́ lórí àwọn nǹkan tí ẹ ń fẹ́ fún dáadáa ìgbésí ayé yín pẹ̀lú rẹ̀. Kẹ́ rí dájú pé ẹ fọjọ́ tòní bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí bí ìgbésí ayé yín ṣe fẹ́ ní ìdàgbàsókè. Ẹ bẹ̀rẹ̀ sí iṣẹ́ lórí gbogbo wọn ṣe fẹ́ dára. Ẹ rí dájú pé ẹ ṣàwọn nǹkan tá mú kí ní ìdùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ni kẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lọ́jọ́ tòní pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, látijọ́ mẹ́ta ló ti dàbí ìgbà pé wà lonely bákan bákan, tó dàbí ìgbà pé ẹ̀yin nìkan lè dá struggle, bí ìgbà pé kò sẹ́nì kankan tó fẹ́ ràn yín lọ́wọ́ rárá. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ ráwọn ìrànlọ́wọ́ tẹ̀ ń fẹ́ yẹn dáadáa o, látàrí pé àwọn bíi mọ̀lẹ́bí àtọ̀rẹ́ wọ́n á ràn yín lọ́wọ́, wọ́n á tọ́ yín sọ́nà. Àgbọ̀ràn tó bá fún yín lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ tẹ̀lé. Bẹ́ẹ̀ sì ni lénìí tẹ́ bá rí dájú pé ẹ tẹ̀lé gbogbo nǹkan wọ̀nyí tẹ́ bá mú lò á bí ìyípo padà ọ̀tun. Ó ṣeéṣe kí ẹ wá mọ ọ̀nà tí ẹ tún lè tọ̀ tí ìgbésí ayé yín máa tún fi yí padà sọ́tun, tí gbogbo changes tẹ́ ń fẹ́ tí á fi wáyé. Èyí sì lè bí kí ẹ mórí bọ́nà àwọn situation èyí tẹ́ ń struggle pẹ̀lú rẹ̀ lákòókò yìí. Ẹ dúpẹ́ lọ́wọ́ mọ̀lẹ́bí àbí ọ̀rẹ́ àbí èyíkéyìí ẹni tó bá ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ ṣe dáadáa sí wọn padà. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ wà positive, kẹ́ sì fi ọgbọ́n àtòyé tán lọ fún yín kẹ́ fi ṣe ohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé àwọn èèyàn máa fẹ́ disappoint yín lọ́jọ́ tòní o. Ẹ̀yin náà ó ṣeéṣe kó ṣe pé bóyá ẹ ti ń trust yàn ju bó ṣe yẹ lọ. Ẹ má trust yàn ju bó ṣe yẹ lọ. Kẹ́ ronú pẹ̀ méjì ṣáájú kẹ́ tó ṣàlàyé secret yín fẹ́nikẹ́ni, pàápàá ẹnikẹ́ni tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ pàdé, látàrí pé ara la mọ̀ àmọ́nú. Jẹ́ kí èròǹgbà tó sọ sí yín lọ́kàn kó guide yín lọ́jọ́ tòní ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀ àbí kẹ́ tó ní pẹpẹ ṣe nǹkan kan. Ẹ jẹ́ kí èròǹgbà tó sọ sí yín lọ́kàn, àwọn ohun tó sọ sí yín lọ́kàn, kí ẹ rí dájú pé ẹ tẹ̀lé lénìí. Kí ẹ rí dájú pé ẹ kọbi ara sí dáadáa, kẹ́ wá gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú. Ẹ rí dájú pé pa àwọn plan yín mọ́ láṣìírí kó lè rí bí ẹ ṣe ń fẹ́ ní ìgbẹ̀yìn. Téèyàn bá sì ṣẹ̀yìn, ẹ má jẹ́ ó pẹ́ lórí ìkúnlẹ̀ ju bó ṣe yẹ lọ ṣáájú kẹ́ tó foríjì. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeéṣe kí ẹ bẹ̀rẹ̀ sí iṣẹ́ lórí àwọn èròǹgbà ọkàn yín tẹ́ ti ń fi pamọ́ látijọ́ mẹ́ta. Kẹ́ bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lé wọn lórí lọ́jọ́ tòní. Ìgboyà púpọ̀ máa wà fún yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé máa rí dájú pé gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe pẹ̀lú ara yíyá gágá, tó sì jẹ́ pé ẹ sì ẹ̀ ní fẹ́ procrastinate, ẹ̀ ní fẹ́ lẹ fẹ́ fèní dé ní àbí fọ̀ládọ́la lórí ohunkóhun rárá. Àkókò yẹn máa fẹ́ wá gbogbo nǹkan tẹ́ máa
àkókò nǹkan tẹ́ máa gbà lérò náà ní pé kẹ́ ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ rí dájú pé lọ́jọ́ tòní láti rí dájú pé gbogbo nǹkan tó bá dàbí nǹkan tẹ́ ti fẹ́ mójútó. Ẹ rí dájú pé lọ́jọ́ tòní láti rí dájú pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mójútó pátápátá ẹ ṣe wọ́n láṣeyọrí pátápátá. Ẹ wulẹ̀ gbajúmọ́ṣẹ́ dáadáa kẹ́ fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23. Ọjọ́ tòní dára púpọ̀ láti rí dájú pé àwọn pílánù tẹ́ ti ń gbèrò látijọ́ mẹ́ta ń pẹ́ fẹ́ ṣe bẹ̀bẹ̀ sí ṣe o. Àsìkò ìdẹ́rẹ̀ ẹ̀ tiẹ̀ ní àǹfààní láti ní pé bóyá ẹ fẹ́ procrastinate àbẹ́ fẹ́ tún gbé nǹkan kan bí pé bóyá tó bá dọ̀la àbí tó bá dọ̀túnla, bí ìgbà pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ kó ti tó yín lọ́wọ́ ló máa rí, bí ìgbà pé kẹ́ ti ṣàṣeyọrí pátápátá ló máa rí. Ẹ lo agbára kákátọ́ lọ fún yín lénìí láti rí dájú pé gbogbo nǹkan tẹ́ ti ń pasì látijọ́ mẹ́ta tẹ́ fẹ́ mójútó kẹ́ mójútó wọn pátápátá. Kẹ́ má wá kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Kẹ́ rí dájú pé kíyèsára kí lè má bàa bí mistake lénìí. Kẹ́ wà focus kẹ́ sì tẹpá mọ́ṣẹ́ pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára fẹ́yìn náà láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22. Ó ṣeéṣe káwọn ìròyìn ayọ̀ kan kó wọlé fún yín lọ́jọ́ tòní o. Wọ́n lè mẹ́sẹ̀jì yín kẹ́ rí ìròyìn ayọ̀ látara mẹ́sẹ̀jì tàbí kẹ́ fetí gbọ́. Ó ṣeéṣe kíṣẹ́ wọlé fọ́pọ̀ yín dáadáa lọ́jọ́ tòní. Pàápàá fẹ́yìn tẹ́ ti submit application ṣẹ́ látijọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kí iṣẹ́ ọ̀nà òkèèrè kó jẹyọ fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Pàápàá iṣẹ́ tẹ́ ti ń gbà lérò pé kémi náà tiẹ̀ travel kọ́ gbé mi lọ lóyìnbó lọ ṣiṣẹ́. Ó ṣeéṣe káwọn kan wọ̀nyí jẹyọ lọ́jọ́ tòní. Kẹ́ set prayer yín sí àyè yẹn kẹ́ affirmate ẹ̀ bẹ́ẹ̀ lénìí. Kẹ́ rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo kan máa dá. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn lénìí. Kẹ́ wá àkókò láti fi ṣe prayer pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ó ṣeéṣe kí ẹ ní mood swing púpọ̀ lọ́jọ́ tòní o. Ẹ má fààyè gbà rárá kó má jẹ́ kí nǹkan tún worse díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fi maturity gbé gbogbo nǹkan pátápátá. Ẹ kíyèsára pàápàá tẹ́ bá ń bá àwọn mọ̀lẹ́bí yín ṣe. Ẹ ṣọ́ ọ̀rọ̀ ẹnu yín sọ dáadáa kẹ́ sì ṣọ́ ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé. Ẹ mú sùúrù lò dáadáa lákòókò tí nǹkan dàbí ìgbà pó le koko díẹ̀ yìí. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tó lọ fún yín ṣe ohunkóhun kí ẹ gbà láfíà láàyè. Ẹ kíyèsára pẹ̀lú ìbínú. Bẹ́ẹ̀ sì ni ẹ ṣe prayer dáadáa kọ́ ló ń gbé yín borí àwọn ọ̀tá lọ́jọ́ tòní. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 sí aago 8 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 ní àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti fi rè láti púpọ̀. Kódà ó ṣeéṣe kí ẹ rán opportunity kankan lójú ọ̀nà iṣẹ́ yín gan pẹ̀lú lọ́jọ́ tòní. Tó sì jẹ́ pé àkókò yìí dára púpọ̀ láti fi bẹ̀rẹ̀ nǹkan kíkan tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ bóyá lórí iṣẹ́ ni àbí ìgbésẹ̀ tuntun èyíkéyìí. Ẹ rí dájú pé ẹ wà positive kẹ́ sì mú sùúrù lò lórí ohunkóhun. Ẹ lo àkókò àti ìgbà tó pọ̀ dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú mọ̀lẹ́bí àti ọ̀rẹ́. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì ṣọ́ owó náà lénìí kẹ́ má nànú àpà. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19. Ẹ rí dájú pé ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá máa bí bóyá kọ́kàn yín má balẹ̀ tàbí tó bá máa bí pé kẹ́ ẹ má wà comfortable. Bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí gbogbo àyíkáyè tẹ́ bá mọ̀ pé ẹ lè wà tó ṣe pé wà comfortable níbẹ̀. Lẹ́yìn kẹ́ ẹ rí dájú pé ẹ wà dáadáa. Ẹ wà pẹ̀lẹ́ kẹ́ sì wà tó jẹ́ tiyín gọgọgọgọ kẹ́ wà very real. Lọ́jọ́ tòní kẹ́ mọ̀ dájú gbó dára kẹ́ wà lórí ọwọ́ yín dáadáa ju kẹ́ wà ní àárín àwọn tó ṣe pé bóyá ẹ lè túraká níbẹ̀ ẹ lè wà ní ìdùnnú níbẹ̀ lọ. Lẹ́ni kẹ́ gbà láfíà láàyè dáadáa. Kẹ́ rí dájú pé ẹ jẹ́ kí mọ̀lára yín lágbára jù yín lọ. Ẹ bá wọn mọ̀lẹ́bí ṣe. Ẹ bá wọn olólùfẹ́ yín ṣe kẹ́ sì ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ṣùgbọ́n aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tí ó dára rárá fún yín tó wà very unlucky fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ àkókò yẹn ò dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó lọ́jọ́ tòní o. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20. Ó ṣeéṣe kí challenges fẹ́ wáyé díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ lè má wà motivated dáadáa láti mójútó àwọn nǹkan tó yẹ kẹ́ mójútó. Lẹ́yìn kẹ́ rí dájú pé ẹ kọ́ bí ara tí gbogbo nǹkan kíkọ́ tẹ́ bá fẹ́ mójútó lákòókò tó tọ́ àtàkòkò tó yẹ kó má bàa padà create pressure nínú ọkàn fún yín o. Kẹ́ wá rí dájú pé gbogbo nǹkan tó dàbí disappointment tó ti ń wáyé látijọ́ mẹ́ta sẹ́yìn kẹ́ rí dájú pé ẹ kọ́ bí ara tí ẹ ronú nípa ẹ̀ rárá. Ẹ wulẹ̀ gbajúmọ̀ nǹkan tẹ́ ń ṣe lákòókò yìí gọ́gọ́ àti bẹ́ẹ̀ fẹ́ ṣàṣeyọrí lórí ohunkóhun. Ẹ wà determine. Ẹ pọ́n tèwe tàgbà lélénìí. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pẹ̀lú. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ.
ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.